alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní abala tí a ṣì wà òun náà ni ọ̀rọ̀ tí a ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ òun ni nípa irọ́ ìjọ Ahmadiyya àbí sísọ díẹ̀ nínú irọ́ ìjọ Ahmadiyya. Mo ti sọ tẹ́lẹ̀, mo ti jẹ́ kó yé wa wípé ìjọ Ahmadiyya yìí kí náà ń pè ní Ahmadiyya tó máa ní ká define nípa ń pè bẹ́ẹ̀ òun náà ni irọ́ àti ìsọkúsọ àti ìtukùtù àti kéèyàn máa sọ̀rọ̀ kó máa ní dúdú ni lókè kó sì dé sàlẹ̀ kó tún sọ ọ́ di funfun àbí kó tún pè ní funfun. Wọ́n bá ń pè l'Ahmadiyya lélẹ́yìí tábà ní no lies yẹn ló jẹ́ kí n sọ pé no lies, no contradictions, no fabrications, no devilish interpretation of Quran and Hadith, no Ahmadiyya. Tí o bá ti sí gbogbo ń ta kàkàlẹ̀ wọ̀nyí kò sí ń tán pè l'Ahmadiyya. Wallahi al-azim, ọba tí a kì í fi búra lórí irọ́, uqsimu billahi al-azim. Ẹ̀sìn Ahmadiyya wọ́n bí dẹ̀ lórí irọ́ ni. Irọ́ àti ká dáadáa hun rọ́, ká dáa pamọ́ ẹ̀sìn Islam, ká dáa pamọ́ Nabi sallallahu alayhi wa sallam, ká dáadáa pa irọ́ mọ́ Ọlọ́run. Ká tú Kùránì ní tú tí ẹnìkan kan ò túrú ẹ̀ bẹ́ẹ̀ rí. Àyàfi tá a bá wá rí a rí pé náà ọmọ Yéṣù náà nìyẹn tí wọ́n jẹ́ asálàfù tọ́ọ̀lẹ̀ fún Ghulam Ahmad, àwọn aṣíwájú burúkú tí wọ́n ṣe sálàfù sọ́ọ̀lẹ̀ fún àwọn náà ní tú Kùránì bẹ́ẹ̀. Torí tí bá ní kí n wọ abala yẹn nísìnyí àwọn tí máa tú Al-Kùránì ní tukùtù tí wọ́n láwọn ń túbà tì ní ẹ gbọ́ ẹ kọ́ hàhàhà lọ́pọ̀lọpọ̀ ọgbà pẹ̀lú ntí ẹ ó máa gbọ́ tó ń jáde látẹnu wọn. Ẹ wò pé ṣé ní Kùránì náà lẹ ti múrú eléyìí jáde. Irú wọn ní sọ pé n tá ń pè ní àwẹ̀ òun náà ni katmul asrar, òní kitmanul asrar, kí ẹ máa fàṣírí pamọ́ àṣírí àwọn onísúfí, àwọn ìran tí wọ́n ń rí bí wọ́n ti ń pàdé Ọlọ́run àti àwọn nǹkan tí ojú wọn ń tó gẹ́gẹ́ bí wọ́n ṣe ń claim nínú àlìjánà ni àbí nínú ná, àti bá ṣe ń bá àwọn màláíkà lọ bọ̀ àti bá ṣe ń bá àwọn àlìjànú ṣiṣẹ́ pọ̀. Àwọn àṣírí bẹ́ẹ̀ bá ń pè ní àwọn asraru sufiyya kí wọ́n máa fi pamọ́. Àwọn onísúfí míì wọ́n ní tán pè ní asọ́ọ̀mù nìyẹn, òní ká máa pa àṣírí mọ́, kì í ṣe àwẹ̀ ní sọ́ọ̀mù lọ́dọ̀ wọn. Àwọn míì nínú wọn àwọn ní ohun tó ń pè ní alhajju òun náà ní ziyaratu sheikh, kéèyàn lọ bẹ̀ sheikh òun náà ń pè ní hajju. Yẹn hajju tá à ń wí hajj tá à ń ṣe yìí àwọn ní ìtumọ̀ náà kéèyàn lọ bẹ̀ wòlíì Ọlọ́run wò. Torí pé téèyàn bá bẹ̀ wòlíì wò ẹ bá rí àwọn wòlíì míì níjọ́ míì gẹ́gẹ́ bí Sheikh Tijani ṣe sọ pé ẹni bá rí òun níjọ́ Monday àtijọ́ Friday ó ń tọ́ òun yẹn yóò wọ àlìjánà láì ṣèṣirò. Ọlọ́run ní dá dúró, àwọn màláíkà ò ní tú ẹrù ẹ̀ wò báyìí, yóò kàn máa lọ ní àlìjánà ní straight. Láàrin wípé ògbóró àwọn yìí ọmọ Yéṣù òun náà làwọn tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn yìí lẹ́nu. Tí yẹn bá ti ń kílèmù ń tọ́lọ́run fún Ànábì sallallahu alayhi wa sallam tí ó sì já sí wípé Ọlọ́run lágbára láti fún un tó ń yàn kẹ́ ẹ ti mọ̀ pé náà ọmọ Yéṣù òun náà làwọn yìí. Ìjọ Ahmadiyya máa fẹ́ gbìyànjú láti pé káwọn èèyàn lè respect wọn, ká lè kà wọ́n kún, ká gbé wọn sí ipò tí a gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn jama mùsùlùmí yòókù àbí àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó wà nínú ẹ̀sìn Islam yòókù táwọn náà ò ṣaláì láṣìṣe. Wọ́n fẹ́ ká gbé àwọn náà sípò tá a gbé àwọn ẹgbẹ́ oríṣiríṣi nínú ẹ̀sìn Islam yẹn sí, ká máa pa àwọn náà lé. A sọ pé eléyìí ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹni tí ò pa síwájú lé òun náà lẹ́tọ̀ọ́ sápọ̀nlé lọ́dọ̀ ọmọ ẹ̀yìn. Torí wípé ẹ̀sìn wọn yìí gan fún rẹ̀ irọ́ òun ló gbé dúró. Bó la ó ṣe máa wá ṣàpọ́nlé ẹni tí ó ń bẹ̀sìn Ọlọ́run bá jẹ́ pẹ̀lú àwọn òbítíbitì irọ́. Mo lérò pé lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ yìí nísìnyí oníkálukú wa ti rí wípé irọ́ yìí pọ̀ jù. Àwọn ọ̀rọ̀ tí mo sọ síwájú nípa oríṣiríṣi àwọn àdìsí sáà ní Ghulam Ahmad òun ló fabricate ẹ̀, òun ló hún àdáhùn ní àdìsí tí ò lákọọ́lẹ̀. Mo sì tún sọ lásọ tún sọ kí ìjọ Ahmadiyya kan lọ gbọ́ ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ títí dé ibi tí mo bá dé yìí, kán gbọ́ ọ dé parí. Gbogbo àyà Kùránì ta ní kí wọ́n mú wá, àdìsí ta ní kán mú wá, àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ta ní kí wọ́n mú wá, kí wọ́n lọ sáwò lóòótọ́. Eléyìí ló ń jẹ́ pàǹsọ̀ nípa Ahmadiyya, kì í ṣe pé á lọ máa sọ nípa ṣé ànábì Ọlọ́run àbá ànábì kọ́. Ṣóun ní Mahdi àbó ńkọ́, ṣóun ní Isa ọmọ Maryam Masih tá ànábì ló ń bọ̀ gbẹ̀yìn ayé àbó ńkọ́. Eléyìí ọ̀nà yẹn jìn díẹ̀. Ìjọ Ahmadiyya ò dìsáàfù ẹ̀ rárá, àbẹ̀ tó bá fẹ́ máa fàṣíkò ẹ̀ ṣòfò nìkan ló kù. Gbogbo ìta ń sọ yìí irú wa wo ni Ghulam Ahmad máa ń wù, báwo ní ti sọ̀rọ̀, báwo ní ti bínú, báwo ní ti yọnu, irú àwọn ọ̀rọ̀ wo ló ń tẹnu ẹ̀ jáde.
táwọn wòlíì àbí táwọn pòkì òun náà làwọn ọ̀rọ̀ náà èyí tó kọ́ pàtàkì nìyẹn tá a bá máa béèyàn ti rí nínú ìwà báwo lẹ ṣe wá rò wípé a ó fi ìwà ẹ̀ sílẹ̀ a ó lọ máa wo àwọn nǹkan míì bí ìgbà tí èèyàn bá pe àwọn èèyàn wípé òun fẹ́ gbàyàn síṣẹ́ o òun fẹ́ gbà àwọn teachers kí kálukú wá kákó credentials wọn lọ́wọ́ ààrẹ ń tó wá bóun ti ń bọ̀ tó fẹ́ wọnú ibi tí wọ́n ti fẹ́ ṣe interview fún wọn láàrí tó gbé sìgá sẹ́nu teacher láti fẹ́ gbà ó mu sìgá wọnú room àbọ̀ ọ́fíìsì ibi tí wọ́n ti fẹ́ ṣe interview fún wọn ni dákun ẹ̀ mọ̀ ìyá mi ǹjẹ́ ń tọ́wọ́n yẹn ǹjẹ́ yóò ṣe interview máa ń jọ yẹn kò sí èméjì ń bi wípé àwọn tó fẹ́ ṣe interview fún ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa discard ẹ̀ wípé no eléyìí kò ń ṣe bí ló ń bọ̀ sìgá lásán ló wà lẹ́nu ẹ̀ sìgá tó kàn ń rú fíìtù tẹ́nìkan bá kọ́mẹ̀ntì pé ẹni tẹ́ ẹ lé lọ yẹn ó ní PhD ǹjẹ́ kí ni wọ́n sọ wọ́n á ní PhD yẹn kọ́ la fẹ́ jẹ́ ń bì kódà kó jẹ́ ń sì òun làwọn yòókù ní wọ́n lẹ́tọ̀ọ́ sí iṣẹ́ yìí jùrú eléyìí lọ ó túmọ̀ sí pé eléyìí yóò bá àwọn ọmọ níwà jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ọjọ́ Ahmadiyya rí àpèjúwe kékeré òun náà nìyẹn àpèjúwe tó mọ níwọ̀nba tó lè ṣe déédéé làákàyè wọn òun náà nìyẹn téèyàn bá jẹ́ amugbó ní máa sọ pé ó sì níwà dáadáa ta ni yóò fọmọ fún amugbó ta ni yóò fi ọmọ fún amugbó àkọ́tún ṣe náà ni tó bá gba tuntun ṣe lẹ́yìn ìgbà yẹn ni ó ṣẹ̀ wá kan pé àjọ máa relate pẹ̀lú ẹ̀ láwọn ọ̀nà míì so ìjọ yìí tàbá wá wọn nínú ọ̀rọ̀ ìwà ẹ wo ìgbésí ayé Ghulam Ahmad ẹ bá pé 0 ni 0 ló score nínú ìwà kò ní ìdánpè ní ìwà rárá ẹ wo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ rí i pé bí èpè bí irọ́ bí àlùfàṣà gbogbo nǹkan wọn yìí tẹ́nìkan bá ní ẹyọ kan ṣoṣo nínú ẹ̀ gan-an ó ń tọ́ àwọn èèyàn ń ṣèyàn gidi láwùjọ ká tó wá sọ pé gbogbo ìran aburú tẹ̀jíṣẹ́mi ń fi hadha rajul gbogbo ìran aburú ọ̀rọ̀kọ̀rọ̀ ìsọkúsọ irọ́ ká máa pàfin lábdú bí àràn fáwọn èèyàn ká máa sọ̀rọ̀ tó takora wọn bí ẹni orí ẹ̀ yí bí ẹni orí ẹ̀ dàrú gbogbo ẹ̀ ló pé sára ànábì sùmàǹdẹ̀rẹ̀ tìjọ Ahmadiyya yìí mo ń tẹ̀síwájú nínú àwọn àlàyé mi tí mò ń ṣe bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nípa wípé alópùrọ̀ ni ọ̀gbẹ́ni yìí sẹ́ a sì sọ fún ìjọ Ahmadiyya mò ń challenge wọn gbogbo àwọn àdìsí ta sọ ẹ má mú lọ́rọ̀ àwàdà ẹ lọ́ wá wá ìyẹn eléyìí lákọ̀ọ́yanjú kó tó di pé kan ọ̀rọ̀ pé ṣé òun ni màdí àbó nǹkan ni màdí tábàtì wàá gbàyàn lánàbí Ọlọ́run ẹ̀dá kò ṣe é rúgùlẹ̀ àwọn amadu làá gbà lánàbí Ọlọ́run ànábì onísọkúsọ ànábì aláṣàkáṣà kò rí nǹkan tí ó fi ẹwà alukur'an wé àfi kó máa jí ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà Maqamatul Hariri kó máa fi ìròyìn tó wà ń bẹ̀ tọrọ tẹ́nìkan ti kọ́ kó máa fi ròyìn alukur'an kò rí nǹkan tí ó fi èdè lárúbáwá àtòrin lárúbáwá tó gúnrégé tó dùn téèyàn kà tó ṣe déédéé làákàyè kò rí tí ó fi wé àfi bèbè dí àwọn obìnrin kò rí tí ó fi èdè lárúbáwá àgbékalẹ̀ èyí tí ò yanrantí tí ò múnádóko àwọn bad expressions nínú èdè lárúbáwá kò sí tí ó fi wé àfìdí tó ti rọ̀ ó mà ṣe o ẹ rí wípé gbogbo wọn yìí kò jọ ní tí a lè pè tá a lè fi mọ̀yàn lẹ́ni ọlọ́run ẹni ọlọ́run kẹ̀ kódà eléyìí ò lẹ́tọ̀ọ́ sí muazinu kò lẹ́tọ̀ọ́ sí ká pé tiẹ̀ máa pè ọ̀run mọ́ṣáláṣí torí pé kò sí stikọ́mà lára ẹ̀ fíṣkù náà lábá lára ẹ̀ pòkì ni gbèlèntàsí pé máa jẹ́ ìmáàmù àdúgbò ní mọ́ṣáláṣí tíyàn 3 4 tí ń kírun ká tó wá sọ pé yóò tiẹ̀ wá jẹ́ olórí ìjọ ká tó wá sọ wípé yóò tiẹ̀ wá pé rẹ̀ ní wòlíì àbí mahdi àbí masih káàtì ẹ̀ tó wá sọ pé yóò pé ọlọ́run rán wọn sí gbogbo àgbáńlá yìí gẹ́gẹ́ bó ṣe claim wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin ara wọn tó burú nù ìròrí ìjọ Ahmadiyya nìyẹn ṣùgbọ́n wọ́n ní tí wèrè bá ń ṣèyàn wọ́n ní wèrè ò mà pé n tó ń ṣe wọn ò da wèrè kò mà pé n tó ń ṣe wọn ò da ọ̀nà lọ́rọ̀ Ahmadiyya nǹkan dààmú agbárí wọn gan ṣùgbọ́n ọ̀tọ̀ lójú tí wọ́n fi ń wo àìsàn tó ń ṣe wọn gbogbo tí mò ń sọ yìí ó dá mi lójú pé ọ̀pọ̀ nù wọn àgbọ̀ wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ àwọn èèyàn tẹ́ ń sọ̀rọ̀ tó yẹ pé bó ṣe ń dọ́dọ̀ wọn báyìí ní wọn kówó wà béèrè tẹ́ ń kọ́bọ̀ lọ́wọ́ wọn wọn á ń láwọn ń dìlítì ẹ̀ dìlítì ẹ̀ tí wọ́n bá dìlítì ẹ̀ lọ́dọ̀ ẹ̀ àwọn yòókù nǹkan wọn dìlítì ẹ̀ nínú 100 èèyàn ó ṣeéṣe ká rí èèyàn 10 tó gbọ́ àwọn èèyàn 10 tó gbọ́ yẹn ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ nínú ìjọ Ahmadiyya torí pé a mọ̀ pé ẹ̀ ń wò tọ́ nìyẹn àwọn onílàákàyè ṣì wà nínú yín ó já sí pé àwọn wọn jẹ nínú owó ẹgbẹ́ náà ibẹ̀ kọ́ ni bùkátà wọn ti ń bíyá wọ́n tún ná síbẹ̀ ni ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ seekers of the truth àwọn tó ń wá òótọ́ the true seekers àwọn tó ń wá òótọ́
ohun tá a fẹ́ gbà wọ́n nímọ̀ràn òun náà ni wípé ẹ má gbé lọ bá wọn tẹ́ ẹ bá ti mọ̀ ẹ conclude nínú ilé ara yín ẹ ṣe findings àwọn nǹkan tí mò ń kà jáde yẹn èmi náà gbọ́ ni pé wọ́n ní ó sọ báyìí ń bọ́ ló ti sọ bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ sí ní wádìí ẹ̀ sáwọn ọ̀rọ̀ yìí wà ń bẹ̀ lóòótọ́ àbí ó sì ń bẹ̀ tábà wá rí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká gbìyànjú láti gbọ́ òye káka péèjì bíi mélòó sẹ́yìn péèjì bíi mélòó síwájú àwọn ìwé mi tiẹ̀ ń bẹ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé wọ̀nyí alhamdulillah torí ká má bàa parọ́ mọ́ wọn ṣé mò ń kà láti bẹ̀rẹ̀ títí dé parí torí pé mélòó náà ni gbogbo ohun tí Ghulam Ahmad kọ ṣe báwọn pamphlet àwọn ìwé kéékèèké yìí náà ni so kí ló le tó bẹ́ẹ̀ àti pé repetitions nǹkan òun náà ló kúnnú ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ mo wá ń kà láti lè fìdí òótọ́ múlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ yẹn má gbé lọ báwọn aṣíwájú yín it's like bí ìgbà tí ọmọ àjọ tó bá kan táwọn afá mùsùlùmí sọ àbúgbé kùránì nílé fún rẹ̀ ó wá kà ń bẹ̀ pé ntí bíbélì máa sọ òun rí inú kùránì àbíkẹ́ ó gbé báìbù ẹ̀ ló bá kà ibi tí pásítọ̀ kì í kà fún wọn ní chọ́ọ̀chì lòun bá gbé ló bá kà fún rẹ̀ ló bá rí bẹ̀ pé ọlọ́run máa ń sọ pé ọba kan ṣoṣo lòun nínú bíbélì tó bá gbé lọ sọ́dọ̀ rẹ́fúrẹ́ǹdì àbí pásítọ̀ wọn kí lẹ rò pé yóò sọ fún un ó lè sọ pé sista ṣàlẹ́ wá ẹ ti ń tojú bọ̀bọ̀ kú bọ̀ ẹ ti ń wo nǹkan kí nǹkan ṣé ò ń ṣe pé ẹ̀mí èṣù ti fẹ́ máa ya yín lò ọkàn yín ti fẹ́ máa fà síbi ẹ̀sìn Islam yẹn a tún wá sọ̀rọ̀ ẹ̀sìn Islam láì dá lójú ẹ̀ swag ni ọ̀nà ni devil deception lónà náà ń perú yẹn ìgbìyànjú láti lè deceive àwọn ọmọlẹ́yìn wọn a ní kò lè yé tó pé kó continue nínú iṣẹ́ Olúwa tí Holy Spirit bá ṣe bẹ̀rẹ̀ sí ní dàgbà sí nínú ẹ̀ láì ṣe ẹ̀fọ́ tẹ̀tẹ̀ òun náà ni yóò ṣe máa gbọ́n tí Bíbélì sọ yìí òun tẹ lọ́nkà yẹn tẹ̀rọ kójọ ti Kùránì yẹn kò ń ṣe bẹ́ẹ̀ Islam yẹn ẹ̀sìn èṣù ni eléyìí nìkan òun náà ní ìlànà èyí tó lè mú wa rí ní ọ̀run rere yóò bẹ̀rẹ̀ sí ní yí ọ̀rọ̀ yẹn padà bẹ́ẹ̀ ni ìjọ Ahmadiyya náà máa ṣe bẹ́ẹ̀ fún yín wàláhì àmọ́ àwọn yẹn wọ̀nyí dáadáa bẹ́ẹ̀ gbé kwẹ́sàn lọ bá ti mẹ́yìn arọ́júlù kadhib li'anna nabiyyahu kadhab ashar ànábì tó tẹ̀lé òpùrọ́ ni kí ló wọ́n wà jẹ́ tẹ́lẹ̀ tàbí ò bá pèlè ànábì ẹ̀ ńlẹ̀ kó ṣaṣọdá torí pé òpùrọ́ la ṣíwájú wọn kí lẹ́rù fáwọn sọ wọ́n máa da ọ̀rọ̀ rúmọ yín lójú ni wọ́n á da rúmọ yín lójú gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ wọ̀nyí wọ́n máa ṣe máa tù náà ànábì sallallahu alaihi wasallam kò sọ níbi kankan wípé ẹni bá ti rí mi ó ti rí Ọlọ́run Ghulam Ahmad sọ pé ànábì sọ pé ẹni bá ti rí òun ó ti rí Ọlọ́run ohun tó wà nù Sahih Bukhari ni pé man ra'ani faqad ra'a al-haqqa fa inna ash-shaytana la yatakawwanuni ẹni ó bá rí òun ànábì faqad ra'ani haqqan ó ti rí mi lóòótọ́ haqqan níbẹ̀ yẹn náà lẹ́ máa tú faqad ra'a al-haqqa òun náà la máa tú sí kò ní tùmọ̀ mí tó jù bẹ́ẹ̀ yẹn lọ ní tú sí pé ẹni bá rí mi ti rí Ọlọ́run ànábì kì í sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn statement tó máa mú element bí ẹni pé ànábì ń pèrè lọ́lọ́run jáde nínú ẹ̀sìn Islam Ọlọ́run ò fi irú ẹ̀ ṣàdánwò fún wa gẹ́gẹ́ bí àwọn irú ẹ̀ ṣe ń bẹ nínú Bíbélì torí náà kí ìjọ Ahmadiyya kan mú bí tá àdìsí yẹn wà bí tá ànábì ti ní máa ń rọ á ní násù yìí lánìí ìdí lọ́dọ̀ wọn o kì í ṣe násù máa ń rọ á ní faqad ra'a al-haqqa haqqo wọ́ọ̀dì yẹn lọ́dọ̀ títí wọ́n lè wà ambiguous bó tilẹ̀ jẹ́ pé kò wà ambiguous lọ́dọ̀ wa tó róye ẹni bá ka àdìsí yẹn délẹ̀ pé fa inna shaytana la yatakawwanuni shaytanu lè gbé àwọ̀ mi wọ̀ ó ti yé àti mọ̀ pé ra'a al-haqqa tá ànábì ń sọ yẹn òun náà ni pé ó ti rí mi gangan lórí kí sọ̀rọ̀ àárẹ̀ ànábì àmà sọ yín gbà tá a máa ń sọ̀rọ̀ ní Sufi so a ní jẹ́ kí ọ̀rọ̀ yìí dàrú lójú àwọn èèyàn kẹ́yìn náà má dàrú mara yín lójú ẹ má gbé lọ báwọn pé ká bá yín yanjú ẹ wọ́n á dàrú ni ẹ béèrè tẹ́kìsì máa ń rọ á ní faqad ra'a Allah torí bí Ghulam Ahmad ṣe sọ̀rọ̀ ẹ nìyẹn nínú ìwé falsafatu ta'alim al-Islam page 187 nasu àdìsí ó túmọ̀ pé ó ha sórí ló ṣe wí bẹ́ẹ̀ yẹn máa ń rọ á ní faqad ra'a Allah ibi tí yẹn wà nínú àdìsí afẹ́rí nínú tíra tajalliyatul ilahiyya page 2 ibi tí Ọlọ́run ti tó ti ní innahu subhanahu wa ta'ala yaqul Ọlọ́run ọba àlekí ọlá ń sọ pé inni sawfa ati mutakhaffiyan kal-lusus èmi Ọlọ́run máa ń wá máa yọ wá gẹ́gẹ́ bí olè ó ti fẹ́ ó kó ti Ọlọ́run bẹ́ẹ̀ yẹn nìyẹn torí ẹni tó ń sọ̀rọ̀ tí wọ́n fi quotation síbẹ̀ àbẹ́ tí wọ́n fi column síbẹ̀ ó túmọ̀ sí pé ó fẹ́ kó ti Ọlọ́run nìyẹn ó kì í bo lọ̀rọ̀ yẹn náà wà ń bo lọ́lọ́run ti sọ pé Ọlọ́run òun máa yọ wá gẹ́gẹ́ bí olè àfẹ́rí níbo ni anabi sallallahu alayhi wa sallam bolo wà wípé wọ́n pè ní ìlàhù níbo ni wọ́n ti pè anabi ní ìlàhù yálà nù Kùránì àbí nù àdìsí bí Ghulam Ahmad ṣe sọ àtàwọn abéèrè oríṣiríṣi bẹ́ẹ̀ tí mi ò tún fẹ́ máa repeat ẹ lọ gbọ́ o kí ẹ sì mú èsì wá ẹ gbúdọ̀ mú wá ní dandan ni. àdìsí à ń rí ẹni bá ti rí mi ti rí Ọlọ́run yìí ìyẹn ò sínú ẹ̀sìn Islam wa rárá nínú the book of John ló wà chapter 14 verse 9
nínú bíbélì ibẹ̀ ni a ti rí irú ẹ̀ wípé wọ́n ní Jésù sọ wípé ẹni bá rí òun ti rí Ọlọ́run, ó ti rí bàbá òun. Wal iyadhu billah. Nínú àwọn irọ́ kàbìtì èyí tí àfa àgbàjọ Ahmadiyya Ghulam Ahmad pa òun náà ni wípé ó ní God in the Holy Quran, ó lọ́lọ́run sọ nínú Al-Quran wípé has declared worshiping Jesus a great act of mischief, wípé ìwà ẹ̀ṣẹ̀ ìwà àbòsí ni kéèyàn máa sin Jésù. It is also foretold that the plague and earthquakes etc. will occur when worshiping of Jesus becomes rampant. Ó lọ́lọ́run ti sọ nínú Al-Quran pé ńgbà táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní sin Jésù o, oríṣiríṣi àjàkálẹ̀ àrùn, àwọn àìsàn onígbá méjì, kọ́lẹ́rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti ilẹ̀ rírì tá ń pè ní earthquakes yóò máa ṣẹlẹ̀. Ọlọ́run á dà gbogbo ayé ńgbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sin Jésù. Ó ní Kùránì sọ bẹ́ẹ̀. Ó ní God has clarified that in the last era all the horrible incidents on the sky and earth will appear only due to one reason, that is worshiping of Jesus. Ó ní gbogbo oríṣiríṣi àwọn ìbínú Ọlọ́run láti sánmà àti tinú ilẹ̀, òun náà ni Ọlọ́run ọba àlekèọlá yóò máa mú jáde sáwọn èèyàn ní títorí kíni o, torí pé àwọn èèyàn ń sin Jésù. Ṣàrí pé Ghulam Ahmad bó ti kóòtù ọ̀rọ̀ yìí nísìnyí ó fi tì sínú Al-Qur'an ni, ó ní ó wà nù Qur'an níbẹ̀. Ọ̀rọ̀ yìí bákan náà tẹ́ bá wo tírà Safinatu Nuhin page 7. Ó dà ìbéèrè lọ́dọ̀ ìjọ Ahmadiyya ni pé torí ànábì yìí ti kú dànù, ń borí ọ̀rọ̀ yìí wà nù Qur'an. Ipe táwọn èèyàn bá ti ń sin Jésù earthquakes ó máa ṣẹlẹ̀, àwọn epidemic diseases Ọlọ́run á máa dààbò àwọn èèyàn gẹ́gẹ́ bí punishment fún wọn. Ń bo ló wà nù Al-Qur'ani. Kíjọ Ahmadiyya sáwò ẹ fún wa nínú sùn yẹn gangan bó ti rí yẹn ẹ sáwò. Àwọn àfọwọ́sà àṣẹ máa béèrè béèrè lọ́wọ́ yín bọ́tẹ́ ẹ̀rí kankan mú wa máa rí mú wa. Ìjọ aládàáwò òun náà ni ìjọ Ahmadiyya yìí. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti wọṣẹ́ ẹ má gbẹ̀tàn o. Kọ́lọ́run ọba àlekèọlá kó mú àtẹ̀mí àti yín, kọ́lọ́run kó mú wa dúró lórí ìfẹ́ ẹ̀, kó má jẹ́ ká sọnù pẹ̀lú àwọn tí wọ́n sọnù láíláí. Nínú àwọn gbáǹkọ́ gbérò Ghulam Ahmad náà ni pé ó lá Nabi sallallahu alayhi wa sallam, ó ló ti sọ wípé òun Ghulam Ahmad ju Isa ọmọ Maryam lọ. Ó lá Nabi ti sọ bẹ́ẹ̀ fún abẹ́rẹ́ nǹkan. Ó lá Nabi ti sọ fún un pé òun Ghulam Ahmad ju Isa ọmọ Maryam lọ. Ọ̀rọ̀ yẹn wà nínú tírà Haqiqatul Wahyi. Tàbá wo Rawhani Khaza'in volume 22 page 159 a ó bá ń bẹ̀. Èyí tí mo kà lẹ́ẹ̀kan níbi tó ti parọ́ wípé Isa ọmọ Maryam táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sìn, Ọlọ́run wà á da oríṣiríṣi àwọn ìran ìyà, Ọlọ́run á dàbò wọn. Ẹ rí nínú Rawhani Khaza'in volume 22 a ó page 498 àti 499. Bákan náà nínú àwọn irọ́ bìtìbìtì irọ́ ètí Ghulam Ahmad pa, wọ́n lè taari nínú ìwé ìjọ Ahmadiyya tí wọ́n pè ní Essence of Islam volume 4 nínú ẹ̀ page 83. Ó ń sọ ń bẹ̀ wípé ó ní thus in the 20th century of the Christian era God designed that the cross should be vanquished at the hands of the Messiah. Ó nínú ètò Ọlọ́run tọ́lọ́run ti kọ òun náà ni wípé àgbélébù yóò parun gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ní Isa ọmọ Maryam ń padà bọ̀ wá ṣe nígbà tó bá padà wáyé. Ó ní látọwọ́ òun Ghulam Ahmad àgbélébù ó parun, kò ní sí àgbélébù mọ́, kò ní sí ìgbàgbọ́ mẹ́ta lọ́kan mọ́, àwọn èèyàn ò ní nígbàgbọ́ mẹ́ta lọ́kan mọ́, ìgbàgbọ́ mẹ́ta lọ́kan kò ní tà mọ́. Abala yìí tá bá dé nú ọ̀rọ̀ nípa ṣé Isa ọmọ Maryam ìjọ ti kú lóòótọ́, tá a bá sì ń ṣàlàyé fún wa nípa wípé ṣé Ghulam Ahmad ní Isa ọmọ Maryam, á padà máa sọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Ghulam Ahmad sọ pé òun ti wá pa ẹ̀sìn Christianity run. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ǹjẹ́ Ghulam Ahmad ti pa Christianity run lóòótọ́? Ǹjẹ́ ìdàgbàsókè ò bá Christianity mọ́ lágbàáyé? Láì tí ẹ sọ pé bóyá ká tiẹ̀ gbójú kúrò níbi pé ẹ̀sìn òótọ́ ni àbẹ́sìn ọ̀rọ̀, ìyẹn ọ̀tọ̀ ó ti dájú wípé ẹ̀sìn kúfùrù ni Christianity. Ṣùgbọ́n èyí tóun ń sọ yìí pé òun wá pa Christianity run, kò ní sí gbàgbọ́ mẹ́ta lọ́kan mọ́. Òun wá rún àgbélébù yégé, òun wá rún wó. Ṣé òótọ́ ló sọ ń bì yìí? Oníkálukú wa náà láti máa èsì ẹ̀, torí pé ọ̀gbẹ́ni tó lòun wá pa ẹ̀sìn Christianity run yìí nílùú ẹ̀, tá bá sọ pé òǹkà àwọn Christian ní ilẹ̀ India wọ́n jẹ́ bíi 20 million lásìkò Ghulam Ahmad. Ó kú kò tí ì pẹ́, láàrin bíi 20 ọdún òǹkà àwọn Christian ti di nǹkan bíi 50 million. Ní tó ṣẹlẹ̀ nìyẹn o. Ó dà gbogbo àwọn yẹn ṣé wọ́n pọ́lọ́ lẹ́yọ̀ kan ni àbí wọn àlàgbélébù mọ́? Ṣé wọn àtẹ̀ pọ́lọ́ ní mẹ́ta mọ́?
so ojú ẹni láti máa kú sí ẹni ọlọ́run ló fúnra ẹ̀ bá wa tú àṣírí Ghulam Ahmad pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tó jáde lẹ́nu ẹ̀ torí pé irọ́ tí ìbò ní lẹ́yìn ẹsẹ̀ òun náà ló ń pa eléyìí tó jẹ́ kan nínú àwọn irọ́ kàbìtì èyí tí kà ṣe tọ́ni láyà èyí tí Ghulam Ahmad pa fáyé. bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ yìí látara ìlójútì ẹ̀ tá bá ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ẹ̀ á rí ibi tó ti ń sọ ó ń sọ lókè ó sọ ń sàlẹ̀ ṣùgbọ́n mi ò tí ì fẹ́ fi yẹn ṣe ọ̀rọ̀ sọ nísìn ó sọ káàkiri náà tíra ẹ̀ pé lásìkò tó ń wo Christianity ò ní gbórí mọ́ kò sí tó ń jẹ́ Christianity mọ́ òun ẹ̀ ó wọ̀kùn bíi ti sọ̀rọ̀ nìyẹn. nínú ọ̀rọ̀ Ghulam Ahmad òun náà ni wípé ó ń jẹ́ kó yé wa wípé nínú tó máa ń fà tọ́lọ́wọ́n bá lè kí ọlá fi máa gbé àwọn òjíṣẹ́ dìde gẹ́gẹ́ bó ṣe gbé òun Ghulam Ahmad dìde lánàá bí Ọlọ́run òun ni wípé tó bá já sí wípé ọba tó ń bẹ lásìkò àtìkò tá ànábì yẹn fẹ́ dìde tó bá jí ọba rere ọba tó já sí pé lahu husnun niyya ọba náà ní àníyàn dáadáa ó sì ń ṣe dáadáa ó ń ṣe déédéé Ọlọ́run wá gbé ànábì dìde lásìkò ẹ̀ yẹn ni wípé látara dídúró déédéé ọba náà ànábì ó wà dìde àwọn méjèèjì ó jọ ṣiṣẹ́ papọ̀ ọba yẹn ó máa kọńtró ayé ànábì ó máa ṣàmójútó ìgbésí ayé ẹ̀sìn àti ṣètò ọ̀run àwọn èèyàn àdàpọ̀ ẹ̀wò irọ́ ńláńlá nínú irọ́ tí Ghulam Ahmad pa fún ọba ilẹ̀ India ńgbà yẹn nìyẹn Qaisaratul Hind nínú tirẹ̀ tó pè ní Najmul Qaisara Najmul Qaisara kí ló sọ ń bẹ jàre ó ní fàyà ayyatuhal malikatul mu'azzama ó ní mo pè wọ́n ọba alápọ̀nlé ọba títóbi yìí àwọn wo ni Ghulam Ahmad yìí báyìí ọba kèfèrí ọba múnilẹ́rúsìn tí wọ́n mú àwọn ará India lẹ́rúsìn tí wọ́n wá ń jayé alábàtà nílẹ̀ India ńgbà náà tí wọ́n gbógun ti ẹ̀sìn Islam ń bẹ òun náà ni Ghulam Ahmad ń pè ní mo pè ìwọ ọba ńlá ọba tí ìfọba jẹ yìí wà fakhra ra'iyyati kulliha inna min sunnati Allahi al-qadimati annahu idha kana sultan al-waqti dha niyyatin hasana wa yuridu al-khayra lil-ra'iyya wa badhala juhdahu qadra istita'atihi في نشر الأمن والحسنة بوجه آمن وتألم قلبه من أجل التغييرات الحسنة في الرعية هاجت رحمة الله في السماء لنصرته فيرسل بقدر عزيمته وأمنيته إنسان روحاني إلى الأرض أرى إلى ري يا من الإسلام كما ولا ما تبغوا فوا وندون زمان أنا ويكي طالما بارك وبا كدو دي الله وأجبي النبي دي النبي الله وعلى في النبي يفهم وبنا له ẹ̀dá kan ẹ̀wò bí Ghulam Ahmad bó ṣe ní ọlọ́run dídí ràn wá sáyé ń tì torí ọba kèfèrí ó dáa ṣé ọba náà wá gbé Islam látọwọ́ Ghulam Ahmad àbí kẹ́ kò fún àwọn Christian missionaries tí wọ́n fẹ́ Christianize àwọn mùsùlùmí tán sì gbìyànjú púpọ̀ gẹ́gẹ́ bí Ghulam Ahmad náà ṣe sọ́nù àwọn ọ̀rọ̀ ẹ̀ ǹjẹ́ ọba yìí ò fún wọn ní support á padà máa gbọ́ ńgbà tá bá padà déwájú ṣe rí nǹkan báyìí Ghulam Ahmad ó ń parọ́ mọ́ ọlọ́run gbígbé ọlọ́run dídí ràn wá sáyé ń tì torí pé ẹni rẹ ni Qaisaratul Hind tó jẹ́ Empress of India nígbà yẹn ìyẹn arábìnrin yìí ọba Queen Victoria ọba láti ilẹ̀ England Ghulam Ahmad sọ wípé nítorí títí ẹ̀ gan torí èrò ẹ̀ tó dáa àti ṣe déédéé tó ń ṣe déédéé sára ló lọ́run ṣe gbé òun dìde ẹ dẹ́kun ẹ rí i pé mi ò rò pọ́nà kan wà tí yẹn lè gbà flata èèyàn tó ju eléyìí lọ tó tọrọ hazi mugazalatun shadida bí ìgbà tí èèyàn bá ń sọ̀rọ̀ pé because obìnrin tí wọ́n sọ irú eléyìí fún irú ojú wo lẹ rò pé yóò fi wu ẹni tí ó sọ bẹ́ẹ̀ sì ni àwọn obìnrin gbà mí pẹ̀lú ọ̀rọ̀ dúndùn wọn yìí pẹ́ gbẹ̀tàn jẹ ṣùgbọ́n ọba náà ó dàbí kórìí tí ẹ pé dáadáa ju ti Ghulam Ahmad lọ orí ẹ pé ju ti Ghulam Ahmad lọ léyìí tó dára lójú. ọ̀rọ̀ tí mo sọ yóò wà ní òtíra Najmul Qaisara ti Ghulam Ahmad page 8 tẹ́ bá fẹ́ kàlídìí òyìnbó ìyẹn ò rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ wa ìwé tí mo tiẹ̀ fẹ́ dárúkọ yìí ìyẹn ìwé Najmul Qaisara ní Arabic àbí ní English ó pàtàkì púpọ̀ kí ẹ sáré kà kẹ sáré digest ẹ kẹ́ lè mọ̀ kí ló wà láàrin Ghulam Ahmad àti ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n wá mú ilẹ̀ India lẹ́rú sìn lásìkò náà àti wípé báwo ni Ghulam Ahmad ṣe yin ìjọba náà tó tá a bá ti kà mo rò pé yẹn tó láti fìdí ẹ̀ múlẹ̀ fún wa irú èèyàn tí Ghulam Ahmad jẹ́ àti irú àṣepọ̀ tó wà láàrin wọn àti ìjọba kèfèrí tí wọ́n gbógun ti ìlú ẹ̀sìn Islam káàkiri àgbáńláyé kún àwọn ìtẹ́ ti gbọ́ ẹ kàwé Star of the Empress ọ̀rọ̀ tí mo sọ tán nísìnyí tó ní ọlọ́run rán wá sáyé ń tìtorí Queen Victoria ni ọba England nígbà yẹn tó jẹ́ Caesar of India ẹ̀ka ní page 6 nínú ìwé yẹn ìwé Star of the Empress a rí bí Ghulam Ahmad bó ṣe ń sọ̀rọ̀ àfi bí ẹni tó ń tòsí obìnrin àdánwò bẹ́ẹ̀ sì ni gbogbo eléyìí tá à ń sọ yìí kò túmọ̀ sí nǹkan kan kọjá tòsí ni kí arábìnrin náà ọba náà tọ́lọ́ba ńlá ni lásìkò gbà yẹn ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì aṣojú ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì lórí ọ̀rọ̀ ilẹ̀ India òun náà ni arábìnrin náà jẹ́
tíjọ kan bá wá ń yìn ní yìn tó tóru eléyìí kí lẹ rò pé kò ní fẹ́ ṣe ní dáadáa fún rújọ náà. torí náà ńkọ́ olóye lọ̀rọ̀ ń yé innama yatadhakkaru ulul albab. tíjọ Ahmadiyya bá ń sọ lé ní pé kò sí nǹkan kan tó dá àwọn àtijọba òyìnbó pọ̀ àwọn pẹ̀lú àwọn Britishers nǹkan kan ò dá wọn pọ̀ kódà wọ́n tiẹ̀ confiscate ilẹ̀ Ghulam Ahmad ilẹ̀ àwọn bàbá ẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ó túmọ̀ sí wípé nǹkan kan ò dá wọn pọ̀ rí bí Ghulam Ahmad bó ṣe ń sọ̀rọ̀ àwọn Christians ni bó ṣe ń finish àwọn missionaries ó túmọ̀ sí pé kò sí nǹkan kan tó pa wọ́n pọ̀ ta la fọ́jú ń tàn tó lóun sùn nígbà tí ó sùn ṣé ó ń rìnà náà ní tẹ́lẹ̀ Ọlọ́run kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi sùúrù ètò ó kójú owó kó fi jíǹkì ẹni tí Ọlọ́run bá fi àdánwò ojú tó bá fi kàn kó padà wá fi àlìjánà kó fi sáwọn ní ẹ̀san olóore bí Yorùbá ṣe ń pòwe yẹn ó nìyẹn. tábà wo ọ̀rọ̀ yẹn nísìnyí á rí i pé Ghulam Ahmad máa sọ fún wa kí ló dé tọ́lọ̀ máa ń ra àwọn ànábì ẹ̀ wá sílé ayé ṣe ló dìdí sọ fún wa pé Ọlọ́run dìdí máa ń gbé ànábì dìde ni tó bá já sí pé ọba àgbà yẹn bá dúró dáadáa ọba ilé yìí sì ni ọba abìnrin ni Ghulam Ahmad bó ṣe ń flata ọba yìí gbogbo reasons tí Ọlọ́run bá lékè ọlá nítorí ẹ̀ rán àwọn ànábì Ọlọ́run wá sáyé Ghulam Ahmad máa jẹ́ òye wa mọ́ ó ló ti tó torí pé ọba tá a wí Qaisaratul Hindi ọba ilẹ̀ Hindi ọba kèfèrí yẹn ó ní torí pójó ní déédéé torí ẹ̀ ńkọ́ lọ́lọ́run ṣe rán Ghulam Ahmad wá sáyé ṣé àrò pé ọ̀nà kan wà tí yẹn lè gbà flata yẹn tó ju eléyìí lọ irú ànábì wò lélẹ́yìí ẹ dàpọ̀ ẹ ka díẹ̀ náà àwọn lẹ́tà tá ànábì sallallahu alaihi wasallam tó kọ sáwọn ọba kèfèrí ẹ wo àwọn ọ̀rọ̀ tó wà nínú àwọn lẹ́tà náà ká lè má ta là ànábì Ọlọ́run ta ni pòkì ta là ànábì Ọlọ́run ta ni wòlíì èṣù nínú àwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú àti Ghulam Ahmad òpònú ọmọ gbó kọ́ọ̀díyàn nìyẹn. tábà wọnú tíra Mir'atu Kamalatil Islam page 312 Ghulam Ahmad sọ pé ó ní mabtahaltu fi du'a'in illa ujibat òun ò ṣe àdúrà kankan rí àfi kí Ọlọ́run gbà fún un àmọ́ bọ́lọ́run ṣe ń gba àdúrà Ghulam Ahmad ó lóun ò bẹ́ Ọlọ́run ọba lórí nǹkan kan rí àfi kọ́lọ́run ṣe nǹkan náà fún un ó sì lé obìnrin kan títí fún 20 years kó tó di kó padà wá parun obìnrin náà tó ṣẹ́kù láyé ó ń ṣayé lọ́n ti òun àtọkọ ẹ̀ Ọlọ́run ò gbàdúrà ẹ̀ lórí yẹn àbí báwo lọ́lọ́run ṣe gbàdúrà ẹ̀ ìjọ Ahmadiyya ṣe lè dáhùn torí ìjọ yẹn ò ní ojú tì rárá àníṣe ní táǹpẹ̀ ní àyà kò sí fún ìjọ Ahmadiyya ìjọ Ahmadiyya sọ pé Ọlọ́run máa ń yọ wá bí olè sẹ́ẹ̀ wọ́n dẹ̀ dúró tì ìjọ Ahmadiyya ò rí aburú nù kí Ghulam Ahmad kó máa ròyìn ìdí obìnrin wàláhì wọn rí aburú nù ẹ̀ síbẹ̀ àti bẹ́ẹ̀ lọ́wọ́ wọn rí nǹkan gidi sọ wọ́n ní pé expression ni pé ó kàn try láti ṣe comparison ní simile irony gbogbo figurative expression ìfẹ́dẹ̀ ìdí yẹn náà sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ìyẹn lọ́lọ́run máa ń yọ wá bí olè ẹ ti kàwé wọná tẹ́ ẹ bá padà kó ń bí ọ̀nà àánú tẹ́ ẹ wà yẹn Ọlọ́run kó ṣọ́ wa kó ń bí gbogbo àwọn aburú wọ̀nyí wọ́n rí láì dá ń bẹ̀ wọ́n rí láì fi ń bẹ̀ nípa gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kó máa lé abilékọ káàkiri pé òun ní láti fẹ́ ni òun gbọ́dọ̀ fẹ́ obìnrin táwọn pè ní Muhammad Bigom yẹn pé òun gbọ́dọ̀ fẹ́ ni ó dẹ̀ lé obìnrin títí fún 20 years ó tún ní ọkọ ẹ̀ ó kú tọkọ ẹ̀ bá wá kú òun á fẹ́ ń gbà yẹn ẹ wọ anábì Ọlọ́run anábì Ọlọ́run kẹ ẹ wọ́n máa yẹ iṣu ẹ wọ́n máa yẹ iṣu ṣé anábì Ọlọ́run lélẹ́yìí ṣé mẹsáyà lélẹ́yìí ni mo sọ pé n tán pè ní ojú tí kò sí ara àjọ Ahmadiyya ṣẹ́rí gbogbo tónítóní tẹ́rí tá ń ṣe lé nìyẹn ẹ lọ wo inú ìwé wọn àṣírí wọn ò ní pẹ́ tú bẹ́ẹ̀ ni gbogbo tónítóní tá Ahmadiyya ń ṣe lé ní tí wọ́n ó máa ṣe bí ẹni wípé àwọn nìkan ló kàwé bí ẹni pé àwọn nìkan lọ lọ́lá jù bí ẹni pé àwọn nìkan ló máa ń tó ń lọ láyé bí ẹni pé àwọn nìkan ló mọ ọpọlọ lò ẹ lọ wo inú tíra wọn a rí wípé a bá ìyìn tán pè ní òmùgọ̀ a bá ohun tán pè ní ojúlówó irọ́ a bá ohun tí wọ́n pè ní kéèyàn sọ̀dọ̀ kéèyàn rìndìn a bá inú tíra wọn àwọn yìí tán bá láwọn gbọ́n ànábì èèyàn gọ̀ òun lóhun gbọ́n ẹ̀dá àkútà ló fún bolo ti rọ́gbọ́n yẹn ṣùgbọ́n kò sọ́mọ́gọ́ nínú àwọn ànábì Ọlọ́run a ti mọ̀ pé nínú àwọn ànábì òpùrọ́ òun náà ni Ghulam Ahmad wà lẹ́yìn tí yóò rújú gẹ́gẹ́ bá ànábì sallallahu alaihi wasallam ṣe sọ fún wa wípé irú wọn ń padà bọ̀ nígbẹ̀yìn ayé òmùgọ̀ ni wọ́n òpònú ni wọ́n ẹni ibi ni wọ́n ṣùgbọ́n wọ́n máa pera wọn ní ẹni Ọlọ́run wọ́n máa pera wọn ní ànábì Ọlọ́run ànábì ní ká ṣọ́ra fún wọn òun náà la ṣe ń kí gbogbo èèyàn màyà wa nílò wípé ẹ jẹ́ ká ṣọ́ra fún ìròrí ìjọ Ahmadiyya nínú àwọn irọ́ Ghulam Ahmad ó ní pé ó sọ nínú tíra tó pè ní Hujjatullah ní page 98 nínú tíra yẹn wà nínú tíra Baqatun min Bustan al-Mahdi ó ní òun ò bú la asubbu man sabbani ẹni tó bá bú òun Ghulam Ahmad òun ò ń bú òun ò dá wọn lóhùn bákan náà ó sọ bẹ́ẹ̀ nínú tíra Targhibul Mu'minin page 163 ó lóun kì í bú ẹni tó bá bú òun wọ́n ti bú òun kì í dáwọn èèyàn lóhùn ó ní ma shatamtu ahadan qat ó lóun ò tiẹ̀ bú ẹnì kankan rí nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ ó lóun ò bú ẹnì kankan rí ó sọ yẹn nínú tíra Izalatul Awham page 123 àti bẹ́ẹ̀ lọ́nà àwọn àyè ibi tí adíkà nínú ìwé ẹ̀ tí mo ti sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ tẹ́lẹ̀ nínú késẹ́ẹ̀tì ànábì elépè
Ghulam Ahmad lóhùn ò búyàn rí tíra tá a ti rí pé lóhùn ò búyàn rí inú ẹ̀ náà bíi tíra Mawahibur Rahman ibẹ̀ náà la tún ti rí tó ti ń ṣépè bọ̀gbàbọ̀gbà fáwọn èèyàn tó ti ń bú àwọn èèyàn ẹ dákun wọn ló ń ṣépè oní onídàá fẹ́ni tó ló ń ṣépè ṣé ò tí ì ṣépè bẹ́yẹn irú èèyàn tí Ghulam Ahmad jẹ́ òun náà lélẹ́yìí. Ghulam Ahmad olóhùn kì í bú yàn òun bínú wọ́n bú òun ìdá wọn lóhùn bẹ́ẹ̀ ni kì í dáhùn lóòótọ́ ẹ̀yẹn ṣáà ti lọ gbọ́ kíṣẹ́ ti ànábì elépè Ghulam Ahmad kí ẹ mà bóyá ó ń bínú àbí ìbínú ó ń ṣépè àbí kì í ṣépè. ẹni tó lóhùn kì í bínú nínú tírà at-Tadhkira page 373 ó ń sọ ń bẹ̀ wípé ó nínú revelation tó ń gbà ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún 1900 ó ní wàyà ní hadhal wahyi kama fahimtu min indillah kama fahimtu min indillah ó ní revelation tó ń gbà yìí ó túmọ̀ sí wípé ìyẹn revelation tí ó túmọ̀ sí pé laqad tajallat qudratul qadiri subhanahu wa ta'ala wa atukila kullu ulaika alladhina kanu yusammunani kafiran revelation tí Ghulam Ahmad ló ń gbà lọ́dọ̀ Ọlọ́run nìyẹn ó ní agbára Ọlọ́run ti fara hàn wọ́n sì mú gbogbo àwọn tí wọ́n ń pè òun Ghulam Ahmad ní kèfèrí ìjọba sì kó gbogbo wọn sínú àtìmọ́lé ó lè òun rí gbà nínú vision bẹ́ẹ̀ yẹn òun rí wáhíù yẹn òun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ó ní ìtumọ̀ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fi hàn òun anna ayatin ẹ̀rí gbogbo ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹgbọ́n tó sọ nísìnyí o ó ní wọ́n arrest gbogbo ẹni tó ń pè òun ní kèfèrí nínú wáhíù tó ń gbà ó wá fẹ́ sọ tún ó fẹ́ ṣe tafsiri ẹ̀ fún wa ìtumọ̀ tó bá wù ló máa ń fún wáhíù tó bá lóun rí gbà ó ní ìtumọ̀ ẹni pé anna ayatin azimatan satazharu an qaribin ó ní pé àmì tó tóbi kan ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí fayutahamu kullu alladhina yukaffiruna bi shatta tuham gbogbo àwọn tí wọ́n ń pè òun Ghulam Ahmad ní kèfèrí ó ní wọ́n ó bá fi ẹ̀sùn ńláńlá wọn fi kàn wọ́n wa yukhazuna bi shiddatin bihaythu lan yabqa lahum mahrabun wọ́n ó sì fọwọ́ líle ọwọ́ ṣẹ̀kún wọ́n ó fi mú gbogbo àwọn tó pè òun ní kèfèrí débi pé wọn ò ní lè sá láéláé wọn ò ní ríbi kankan tí wọ́n ó sàgbà hadhihi nubu'atun wa liyatadhakkaruha man kana yaqra kullu man yaqra'uha ó ní àsọtẹ́lẹ̀ lélẹ́yìí o gbogbo ẹni tí ó bá gbọ́ tó létí kó gbọ́ gbogbo ẹni tó bá mọ nǹkan kà kó yé ó ní yóò padà rí bẹ́ẹ̀ yẹn ni pé gbogbo àwọn tí wọ́n ń pe Ghulam Ahmad ní kèfèrí ọwọ́ padà bá gbogbo wọn láìpẹ́ bákan náà ní revelation tó tẹ̀lé náà ètò gbà ní ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 1900 ó ní òun tún rí wáhù yẹn gbà wípé ètò sọ wípé anna alladhina kanu yukaffiruna saru muhani gbogbo àwọn tó ń pè òun ní kèfèrí wọ́n di ẹni ìyẹpẹrẹ wa waqa'u fil asri ajma'in gbogbo wọn sì ni wọ́n bọ́ sínú ìgbèkùn ó ní túmọ̀ ní wípé ọlọ́run padà ó ní satuqamu hujjatullahi ala kulli ulaika alladhina yaqumuna bi takfiri ìtumọ̀ pé wọ́n bọ́ sínú ìgbèkùn ni pé ẹ̀rí ọ̀rọ̀ ó padà dìde láti takò wọ́n bihaythu lan yabqa lahum ayyatu ma'adhir pẹ̀lú pé wọn ò ní ọ̀nà àwáwí kankan wọn sì ní rí ọ̀nà àbáyọ kankan ìyẹn gbogbo àwọn àfà tí wọ́n ń pe òun Ghulam Ahmad ní kèfèrí ìyẹn pé ọlọ́run ọba ó dájọ́ láàrin òun àti wọn débi pé ìyàwó àjẹ́ gbogbo wọn látòkè dókè wọn ẹ̀dàkùn àfà mélòó ní ìyàwó jẹ torí gbogbo àlùmọ́ Ànábì sallallahu alaihi wasallam láì ṣẹ́kù ẹnì kankan àfẹnjẹ́ ìbámu tó ń ṣe lóku òun náà ló gbà pé Ghulam Ahmad òpùrọ́ ni gbogbo ìjọ mùsùlùmí láì ṣẹ́kù torí ìjọ Ahmadiyya náà àìlè fàwọn ẹ̀fà wọn yẹn sílẹ̀ àwọn olè oníṣẹ́ wọn àti lára ìjọ mùsùlùmí tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo mùsùlùmí yòókù kò ṣẹ́kù ìjọ yọ̀kan iṣu tó dórí ṣíyàn tí ó gbà wípé ìjọ Ahmadiyya kèfèrí òun náà ni wọ́n ṣe kò wá túmọ̀ sí pé ìjọ Ahmadiyya nìkan ní kèfèrí láyé nínú àwọn ìjọ tó fi ráwọn ti sáré ẹ̀sìn Islam àwọn ìjọ míì náà wà náà tó yẹ pé kùfùrìyà àti tiwọn náà ó tún pọ̀ bíi ti Ghulam Ahmad yìí náà ni ó pọ̀ bíi tìjọ Ahmadiyya ni tẹ́ bá sọ̀rọ̀ nípa àwọn Baha'iyya àwọn táwọn pẹ̀lú àwọn ní albahayiyun albabiyun àwọn albatiniyun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn fẹ́ràkù míì náà ṣì wà tán jẹ́ fẹ́ràkù kàfẹ́rà torí pé ìjọ Ahmadiyya máa sọ ń gbà mí wọ́n ní tẹ́ fi mọ̀ wípé àwọn làwọn wà lórí òtítọ́ ìjọ Ahmadiyya kan níjọ ẹ̀yọ̀ kan ṣoṣo tó ń lo àlìjánnà iná ni gbogbo àwọn yòókù ń lọ ẹ̀rí ìjọ Ahmadiyya yóò máa ṣàìdá yóò sì máa pariwo káàkiri yóò pe gbogbo mùsùlùmí gbogbo ìjọ Ànábì sallallahu alaihi wasallam ní kèfèrí tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n á máa wá pariwo káàkiri ayé wípé àwọn mùsùlùmí ń pè àwọn ní kèfèrí wọ́n á dájọ́ ọ̀nà fún gbogbo mùsùlùmí tó ń ti bẹ́ẹ̀ wọ́n á máa wá pariwo káàkiri pé àwọn mùsùlùmí sọ pé àwọn wọ̀ ọ́nà táwọn ò bá padà lẹ́yìn Ghulam Ahmad bẹ́ẹ̀ sì ni Lárúbáwá sọ pé ramatni bida'iha wansallat ramatni bida'iha wansallat àìsàn tó ń bá a jà òun náà ló ń lẹ̀ mọ́ mi òun ló fi ń ròyìn mi àìsàn tó ń ṣe wọn náà fi ń ròyìn gbogbo ìjọ mùsùlùmí ìjọ Ahmadiyya àwọn afẹ́ máa wá àánú lọ́dọ̀ kèfèrí àtọ̀dọ̀ àwọn mùsùlùmí náà wọn a máa fa sufi mára pé àwọn onísúnà yẹn ni àwọn onísúnà ló pe onísúfi ní kèfèrí onísúnà ló pe tẹ̀bílígì ní kèfèrí onísúnà ló sọ pé tó bá ti mú tẹ̀sùbá lọ́ba ó ti di kèfèrí tó bá ti fi ṣí jẹun ó ti di kèfèrí ẹ̀rí la'natullahi ala al-kazibi nínú àwọn ọ̀rọ̀ burúkú tí jáde lẹ́nu ìjọ Ahmadiyya nìyẹn wọ́n ń fẹ́ wá àwọn ìjọ yòókù tán dárúkọ yẹn kúnra kí sufi sọ̀pọ̀tì wọn kí tẹ̀bílígì sọ̀pọ̀tì wọn kí àwọn
ìjàmọ́ ọ̀pọ̀lọpọ̀ onísúfí ẹlẹ́gbẹ́ oríṣiríṣi kí wọ́n sọ̀pọ́ọ̀tì wọn. wọ́n fẹ́ tún ju ara wọn ṣe lọ́dọ̀ gbogbo àwọn yẹn. wọ́n máa wá parọ́ wípé alùsùnà ló ń pe Ahmadiyya ní kèfèrí, ló ń pe gbogbo yẹn ní kèfèrí. léyìí tíjọ Ahmadiyya fi ń fa ojú àwọn àjọ yòókù yẹn sọ́dọ̀ pé ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ kájọ gbógun ti onísùnà àwọn sálàfí tí wọ́n ń pe àwọn ní kèfèrí. bẹ́ẹ̀ sì ni irọ́ burúkú ni kaburat kalimatan takhruju min afwahihim in yaquluna illa kadhiba. irọ́ òun náà lọ̀rọ̀ tó ń jáde látẹnu ìjọ Ahmadiyya yìí. Ahlusunnati wal jamaa àwọn aláṣojú àlùmọ́ Nabi sallallahu alaihi wasallam, àwọn sì ni ìjọ tó dúró déédéé jù nínú ìjọ mùsùlùmí. wọn ń pè yàn kèfèrí bẹ́ẹ̀ yẹn kí ọ̀rọ̀ ọjọ́ kan ò bá ti kọjá àfiwé mọ́ nírí ká Ahlusunna iṣu tẹkfíìrù fún wọn látòkèdélẹ̀ gẹ́gẹ́ bíi ti ìjọ wọn yìí. gẹ́gẹ́ bíi ti ìjọ Ahmadiyya yìí, ìjọ Ahlusunna kì í ṣàdédé pé ìjọ kan ní kèfèrí. tẹ́ bá béèrè lọ́wọ́ Ahlusunna pé MSSN wọn ò ní pé kèfèrí ni wọn, Tabligh wọn ò ní pé kèfèrí ni wọn, kódà onísúfí wọn ò ní pé kèfèrí ni wọn bẹ́ẹ̀ yẹn. ṣùgbọ́n ọ̀tọ̀ lórí ní ọ̀rọ̀ ti ìjọ Ahmadiyya, àwọn ṣe kúfúrú ní kúfúrú sọ̀rí. wọ́n yapa ẹ̀sìn Islam, wọ́n yapa nábì níbi àwọn ọ̀rọ̀ tí ò ṣe é fèwé mọ́, tí wọn kì í fún yẹn lẹ́sítìsì lórí irú ẹ̀, bí ká máa bú Ọlọ́run, bí ká máa tàbùkù àwọn ànábì Ọlọ́run, bí kí a máa kílìmù ìjà ànábì Ọlọ́run lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam, bí ká máa yẹ̀yẹ́ Al-Qur'an. gbogbo nǹkan tí ìjọ Ahmadiyya kó sí nìyẹn tó fi di kèfèrí, torí wípé ẹ̀sìn Islam yìí ó máa lófin gẹ́gẹ́ bó ṣe jásí pé kò sí ìlú tí kì í lófin. ó bá darapọ̀ mọ́ wọn láti wà pẹ̀lú wọn, ó ní láti tẹ̀lé òfin wọn. tó o bá ti ní darapọ̀ mọ́ wọn, yá jáde kúrò bẹ́ẹ̀ kó gba bòmí lọ. ìdí nìyẹn tó fi jásí wípé àlùmọ́ Nabi sallallahu alaihi wasallam ni wọ́n ṣe lé ìjọ Ahmadiyya jáde kúrò nù ẹ̀sìn Islam. ṣùgbọ́n ìjọ yìí wọ́n á máa wá ṣe bí ẹni tàwọn èèyàn pé àwọn mùsùlùmí Ahlusunna ló ń pe gbogbo èèyàn ní kèfèrí. bẹ́ẹ̀ sì ni ẹni tó bá sympathize pẹ̀lú ìjọ Ahmadiyya ń tọ́ yẹn tán rẹ̀ ni. torí pé àwọn àfáà mùsùlùmí tó jẹ́ Ahlusunna wọn kì í pè yàn kèfèrí láì jẹ́ pé wọ́n rí ẹ̀rí àrídájú, láì jẹ́ pé ń tọ́ yẹn ti ṣe ní tí ó gbé jáde kúrò nù ẹ̀sìn Islam lóòótọ́. ìjọ Ahmadiyya tún máa fẹ́ fa ojú àwọn mùsùlùmí mára. wọn a máa sọ wípé lẹ́yìn tí wọ́n fi ń parọ́, wọn a máa wípé torí pé ìjọ Ahmadiyya nìkan níjọ òtítọ́ èyí tí ó rìn lánàá Nabi sallallahu alaihi wasallam ló jẹ́ kí gbogbo ìjọ mùsùlùmí yòókù kí wọ́n pe ìjọ Ahmadiyya ní kèfèrí. abẹ́ ẹ̀rọ kọ̀rọ̀ ẹ̀rọ burúkú. ìgbà tí gbogbo mùsùlùmí panu pọ̀ lórí pé ìjọ Ahmadiyya ń nù, ṣé yẹn ló ń tọ́ka sí wípé òun nìkan ṣoṣo tó wà lójú ọ̀nà. nínú bí ìjọ Ahmadiyya mi ṣe ń ronú nìyẹn, àwọn ọmọ kéékèèké yẹn, àwọn ọmọ tí ọpọlọ wọn ò múnádóko yẹn bá ṣe ń ronú nìyẹn. wọ́n ló túmọ̀ sí pé ọ̀kan yìí ló dáa jù. ó dáa ṣé ìjọ Ahmadiyya wá jẹ́ Islam láàrin àwọn ẹ̀sìn tó kù? torí pé tá a bá sọ pé gbogbo ẹ̀sìn ló ń gbógun ti Islam ẹyọ kan ṣoṣo yìí, a sọ pé torí pé Islam jẹ́ ẹ̀sìn òtítọ́, òun náà ni gbogbo àwọn ẹlẹ́sìn yòókù ṣe ń dojú lóhùn nìkan. torí òun nìkan ló ní ṣẹ̀ríà tó lè tún ayé ṣe, òun nìkan ló ní system of belief èyí tí ò lábàwọ́n, òun nìkan ló ní ìwé tí wọ́n tọwọ́ bọ̀. ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ni ìjọ Ahmadiyya ṣe rí? mo rò pé nílà káyè ò ní sọrú tí ìjọ Ahmadiyya ń sọ yẹn, pé torí pé àwọn wà lórí òtítọ́, àwọn nìkan làwọn jẹ́ ìjọ mùsùlùmí tó tọ́ Ahlusunnati wal Jamaa. ìdí nìyẹn tí gbogbo àwùjọ mùsùlùmí yòókù tó ṣe ń gbógun ti àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ nìyẹn, ọ̀rọ̀ burúkú òun náà ló ń jáde lẹ́nu wọn yẹn, torí pé àwọn kì í ṣe olóòótọ́.